Ladigbolu ni Ọba Ọ̀yọ́ máa ń ti ń coming. For God to pick you out of a silent member of Ladigbolu, you should be very grateful to God Almighty. But ó wá mess kìíní ẹ̀ up. Kò sí àwọn Ladigbolu gan tó máa láìkí pé ẹni ìran Owoade kankan tó débẹ̀ yẹn mú. Ẹ̀yin èèyàn ẹ ti wá gbọ́ wọ́n ní Kábíyèsí Owoade àwọn nílùú Ọ̀yọ́ pé wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ Kábíyèsí ìyẹn Ọọ̀ni ìrìṣà. Àṣírí tó ti tú nìyẹn o. Ẹ wá gbọ́ ipa wí kókó bọ́n ṣe tú àwọn àṣírí bọ́n ti fẹ́ gba ipò lọ́wọ́ Kábíyèsí Ọọ̀ni ìrìṣà táwọn ìlú Ọ̀yọ́ àwọn ọba ìlú Ọ̀yọ́ tí wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ Kábíyèsí Ọọ̀ni ìrìṣà. Ẹ wò ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Kábíyèsí Ọọ̀ni ìrìṣà ó jẹ́ èèyàn kan tí wọ́n wà gentle tí wọ́n ń bá yàn jà tí wọ́n ń bá yàn pariwo tí wọ́n ẹ̀ tí ẹ̀ gbúrò wọn ń ta pé ká máa bá yàn pariwo lórí social media abẹ́nìtì. Ẹ wò ẹ wá lọ gbọ́ bí bàbá wa wí kónkó ká lọ gbọ́ bọ́n ṣe tú àṣírí ohun tó ṣẹlẹ̀. báwa láàfin àná gbìyànjú díẹ̀ láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tó wà. I can say that categorically. Ń pé wọ́n gbìyànjú láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tó wà. Àkọ́kọ́ pẹ̀lú ìgbésẹ̀ tó wáyé nígbà tí bàbá wa Adésọjí Adérẹ̀mí tí wọ́n wàjà tí Aláàfin àná bẹ̀rẹ̀ sí ní appeal sáwọn gọ́vnọ̀ tó ń jẹ ní Ọ̀yọ́ state kan sọ àwọn di permanent chairman fún pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba tí Bọ́lá Ìgè fi sọ fún wọn wípé kò ṣeé ṣe ọjọ́ tí wọ́n fòye Ọọ̀ni Oko Adésíjú Adéjọba ọjọ́ náà ni wọ́n declare as permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba. So now gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo alamọ̀ ńgbà tí wọ́n dá pínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tó kò pínlẹ̀ Ọ̀yọ́ nìkan láàrin àwọn ọba mẹ́ta tán láwọn máa rotate wàhálà tó ń dé gbogbo alamọ̀ eléyìí tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí lórí ọ̀rọ̀ rotation. So ọ̀rọ̀ rotation yẹn kì í ṣe wàhálà Aláàfin Owoade rárá o ẹjá so tọrọ fúnra wa kì í ṣe wàhálà Aláàfin Owoade. Ẹ rí i pé mo ṣètò ńgbà kan pé Aláàfin Owoade ò ń ṣe oníjàngbọ̀n ṣùgbọ́n àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ ni òfọ́ba nísìnmi n tó ti wà létò àtìlànà ni pé báláàfin bá ti jẹ o bó ṣe yẹ káláàfin orí lélẹ́yìí. Lóòótọ́ nìkan ti yí padà lóòótọ́ la ń gbìyànjú láti correct ara wa pọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà ṣùgbọ́n n tí wọ́n ń pè ní adití tí ọ̀dẹ̀ di tí wá látinú ìyá ẹ̀ tétí ẹ̀ tó jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tétí ẹ̀ fi di bóyá ìró àdó olóró ló wáyé o gbáwù bóyá ro ìbọn ló di létí gbáwù bóyá ṣẹlẹ̀ ìjàmbá kan ló ṣẹlẹ̀ gbáwù lẹ́ẹ̀kan náà bóyá lé lówó ntọ́ ṣẹlẹ̀ ńgbà náà nìkan náà ni ó mọ̀ rán mọ́nu. So àwọn àgbọ̀gbọ́tán ìtàn táwọn èèyàn kan gbọ́ òun náà làwọn náà ń gbépò yẹnu káàkiri. So ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní bàbá Aláàfin àná ti gbé kí wọ́n lè lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní pòsíṣàn yẹn ṣe gbàgbé ìgbà tí bàbá wa Aláàfin Owoade dé èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó sọ wípé pòsíṣàn tó Ọọ̀ni wà lọ́wà lọ́kàn wọn reality ni kì í ṣe pé Aláàfin Owoade ni kíní yẹn wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà lọ́kàn Ọ̀yọ́ bó ṣe wà nínú ètò àtìlànà wọn nìyẹn bí wọ́n ṣe fọkàn sí pé kó rí nìyẹn. Òye dẹ̀ yé mi pé mi àtẹ̀yìn jọ agree pé bí Ọ̀yọ́ ṣe rò ó nìyẹn tí ò bá ló jẹ́ kí bàbá ó dé kí wọ́n kọ́kọ́ sọ pé kán lọ rí Sultan ńlọ jẹ́ kí kọ́rọ̀ amalgamation ó jáde lọ́dọ̀ Sultan ńlọ jẹ́ kí ọ̀rọ̀ empire ó máa jáde lemọ́lemọ́ reason and purpose nìyẹn ńlọ jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ kan máa condemn ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ní south because wọ́n believe pé Ọọ̀ni náà ló tún spearhead ẹ̀ ńlọ jẹ́ káwọn kan condemn wípé council of traditional rulers lórílẹ̀‐èdè Nàìjíríà pé kò ní mínì kò níṣẹ́ kankan tó ń ṣe lọ́jọ́ kan condemn ẹ̀ why torí pé kì í ṣe Aláàfin ni oṣù lórí ok now àtẹ̀jáde tí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ló ti rí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́sẹ̀ díẹ̀ sí mi now àyàmí kọ́ mo so torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lọ́sẹ̀ díẹ̀ sí mi
kí ni tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Aláàfin àná tí wọ́n lọ sọ́dọ̀ vice president ń pé kí vice president ó pawódà táwo ṣe kí wọ́n vice president tó pawódà táwo ṣe kí wọ́n sọ àwọn di kí wọ́n ipò tí Ọọ̀ni wà kí wọ́n yọ Ọọ̀ni kó ń bẹ̀ kí wọ́n fi àwọn ṣe olórí aládé. Response vice president mi mọ̀ bóyá yìí náà bá pàdé now oríṣiríṣi àwọn èèyàn ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ lèmi ò like ká máa gbé gbogbo nǹkan kalẹ̀ lọ́nà ìjà a lè bára wa sọ̀rọ̀ nítùbí nùbí ká pass message across láì búyàn tàbí láì ṣépè fún yàn so gbogbo àlà ń dàgbà sí lójoojúmọ́ tó yé dẹ̀ ń yé wa sí lójoojúmọ́ lóòótọ́ ìbínú ọmọ polówó hàn lẹ́sẹ̀ńlẹ̀ tínú bá ń bí gbogbo wa we do react so now bẹ́ẹ̀ nìkan ṣe sọ lélẹ́yìí Yorùbá Ọ̀yọ́ people are disturbing us in Yorùbá land ẹ̀yin náà gbàgbọ́ pé kàńdá ti wà nínú ìrẹsì now topic tán fún àpilẹ̀kọ yẹn ni how Professor Osinbajo disgraced late Aláàfin Adéyẹmí III when Aláàfin went to Abuja in 2015 over supremacy with Ooni of Ife. Are you getting me? So kó tó di pé wọ́n jẹ Ọọ̀ni tuntun ní kété tí Ọọ̀ni Adéyẹyè àbí ẹnu mi àgò ní kété tí Ọọ̀ni Olúbùsì Ẹ̀bìtì kí wọ́n pèrè tọ́wàjà ni bàbá Aláàfin lọ sí Àbújá mi lè dispute ẹ̀ pé wọn ò lọ rárá ẹ mọ̀ kéèyàn gbẹ̀rí èèyàn jẹ́ pé àẹniyàn ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti rí ní gbàgede kò lè jẹ́ ká dispute ẹ̀ àkọ́kọ́ sílẹ̀ tí bàbá dismantle Ilé Ifẹ̀ níta gbangba la fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ tí bàbá sọ wípé àwọn làwọn yọ Ládọjà kúrò nípò president sọ pé òun ọmọ tó fẹ́ fi yọ ń sọ pé mọ́ tẹ́ fẹ́ fi yọ àbí àwọ̀ fún yín tẹ́ fi yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí n tó sọ fún wa ni wípé ẹni tó lọ sójú ogun tó pààyàn 6 ó délé ó sọ fún yín pé ojú ogun le o èèyàn 6 mo mú balẹ̀ o irọ́ ni ó pààyàn 6 ó bọ́ sẹ́kùlé ó tẹmọdé 6 pa ó fa àkàsù ẹ̀kọ́ 6 mọ́ra ó san pọ́npọ́npọ́n ẹgbá yóò ta ó nà yàn 6 láyò 6 gbé bójú ọ̀bà tó togun lóòótọ́ ojú tó ti lé so in 2015 Aláàfin Lámídì Adéyẹmí went to Abuja to seek so like I said kí wọ́n tó jẹ Ọọ̀ni tuntun nìṣẹ̀lẹ̀ yẹn wáyé mi ò lè jiyàn rárá mi ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ rárá mi ì dẹ̀ lè sọ pé wọ́n kúùkọ ẹ̀ ni kò sẹ́ni tó máa kúùkọ ẹ̀ lóòótọ́ l'Aláàfin máa lọ ń pé ẹjẹ́ àpawòdà táwo ṣe Ọọ̀ni nìkan báwo ńgbà tí wọn ò tí ì jọ ní ẹ jẹ́ kí n take position yẹn bàbá ọmọ wípé ó ti wà registered and again mistake táwọn kan ṣe wípé Awólọ́wọ̀ ló dètò ìgbìmọ̀ lọ́balọ́ba rú because mo gbọ́ nǹkan táàfà kan sọ láti Ìbàdàn tó sọ pé àwọn èèbó ni wọ́n kọ́kọ́ bà nǹkan jẹ́ káwọn olóṣèlú náà tó bà nǹkan jẹ́ pé especially Awólọ́wọ̀ pé lè ta Awólọ́wọ̀ dálẹ̀ ń bẹ̀ kò ló ń kà kò sí máa fẹnu sọ well onítọ̀ náà ọmọ Ọ̀yọ́ ni so a ti mọ ibi tí ń bọ̀rọ̀ lọ lóòótọ́ o ti pé òwe làwé àpé o ti wí làwé àpé o ti pé òwe but having said that òwe máa ń jọ tẹ nígbà míì téèyàn gbọ́dọ̀ dákẹ́ tàbí téèyàn ò ní lè dákẹ́ pé èmi ló ń pòwe mọ́ o èmi ló mọ́ lójú o so bàbá wa ní mọ̀ pé ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ láti 1937 because tá a bá sọ̀rọ̀ nípa archive àti mú jáde rí nígbọ́dọ̀ 1937 nípàdé ìgbìmọ̀ lọ́balọ́ba kọ́kọ́ wáyé
nílùú Ọ̀yọ́ ni tàkọ́kọ́ ti wáyé Ọọ̀ni ló spearhead ẹ̀ èyí tó wáyé ń Ìbàdàn Ọọ̀ni ló lead èyí tó wáyé ń Ilé-Ifẹ̀ Ọọ̀ni ló lead èyí tó wáyé ń Jẹ̀bú Ọọ̀ni ló lead èyí tó wáyé lẹ́gbàá Ọọ̀ni ló lead èyí tó wáyé ń Benin Ọọ̀ni ló lead láti gba yẹn náà ti gèsè tẹ̀ pé Ọọ̀ni ní olórí ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Having said that, bàbá lọ bẹ̀ kí wọ́n fà wọ́n jẹ́ wọ́n ní rárá o kò ṣeé ṣe o àwọn ó dúró dìgbà tí wọ́n fọ̀ ní tuntun jẹ́ torí kọ̀sẹ́ni tó lè àkọ́kọ́ ni pé kọ̀sẹ́ni tó lè represent Ọọ̀ni rárá o nínú ìpàdé rárá Ọọ̀ni kan kò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé kọ́ba kẹ́kọ́ lọ represent o ojú àwùlàwù fi gbọ́ bẹ̀ kọ̀sẹ́ni tí fi sẹ́gbọ̀nsẹ̀ rán mọ́ torí tó bá ní kọ́ ọmọ yànyàn rán yàn ń sẹ́ nígbà tó ń fipò tó wà tàfàlà ni o ọ̀rọ̀ ayé òde òní òsì ń bẹ̀ òní wọ́n ti pín ni wọn kì í pín ogún olélẹ̀dọ́mọ oko ọ wà ń bẹ̀ gan wọ́n ń tójú rẹ̀ yàn ọ́ mẹ́bọ lọ wà ń bẹ̀ gangan wọn ò pín dáadáa ambọ̀sìmọ́sì ìgbà tó bá kúrò ń bẹ̀ tó sí ń bẹ̀ tó rìn jìnnà síbẹ̀ tàbí tó sọ pé kẹ́nìkan lọ bọ́ bójútó kò sẹ́ni tí báyàn bójútó wòsàndèmí ò lè jonísọ̀ Yorùbá wí wòsàndèmí ò lè jonísọ̀ ń ó ṣe bí ìyá kò ní jọ̀yà ń ó ṣe bí bàbá ò ní lè dàbí bàbá ńgbà tí èèyàn bá já láìsí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí lérí ẹ fi wọn lè má wọrí sáwọn ọmọ ẹ̀ máa tọ́jú wọn ń ṣe ìyá fún ń ṣe bàbá fún ẹ̀rọ ni o ńjọ́ tẹ ti da yẹ̀pẹ̀ lókù lórí tí kálukú ti lọlé ni wọ́n ti máa pé bàbá ẹgbẹ́ máa yọ ọmọ tó bí o so kì í mọ́ gbàsíkò yìí kì í sì mọ́ dáyìn lágara. In 2015, Aláàfin Lamidi Adeyemi went to Abuja to seek for a chance of representing the Ooni's official position at the federal level after Onisiju demised. On getting there, Adeyemi III met the President Buhari and explained his reason for coming. Buhari advised Adeyemi III to go and meet his vice Osinbajo because he's a Yoruba man and he knows more than him in Yoruba histories, traditions and culture, which is very very correct, which was very very correct. Why? Buhari ò lè decide fún wa. Buhari ò mọ̀ nǹkan pa ilẹ̀ wa. Tí Buhari bá fẹ́ intervene yóò kàbùkù. So Ọ̀sínbàjò náà ni kí wọ́n lọ rí bá. Ọ̀sínbàjò tí wọ́n dẹ̀ lọ bá Ọ̀sínbàjò iṣẹ́ ọmọ kékeré kì í ṣe mọ̀jẹ̀sín kò ní láti ṣẹ̀ṣẹ̀ lọ lílọ gbèsè ọmọ right answer. So as Adeyemi got to the office of the vice president, he was well welcomed and accommodated. Adeyemi still explained his reason for coming to Abuja, and he said he doesn't want the vacant space of Ooni to affect the National Traditional Council of Obas. Òjé tí bàbá yọlé wọn lọ́wọ́ ni wípé káàyè yẹn mọ́ sófo ẹ jẹ́ kí n máa di títí tí wọ́n fi jọ ọ̀nà mi. Ká ní wọ́n ṣe mistake ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wà á di àti tòjé bolóòsà lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ nì tí ó bọ̀ kò sẹ́ni tí yóò lè gbà padà lọ́wọ́ Aláàfin mọ́ ẹ jẹ́ kéèyàn mọ sáǹdì nínú orí wa ibi kò sẹ́ni tí yóò lè gbà mọ́ ibi tí ó padà rìsọ́ọ̀tì sí ní ọ̀rọ̀ Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ ntọ́sẹ̀ gbogbo supremacy nǹkan tá à ń sọ nísìnyí erémọdé ni ìbá jẹ́ lẹ́yìn tí ìbá máa ṣẹlẹ̀ yọkàn dàbí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ni àti Akíntọ́lá akòjé bolóòsà lọ́wọ́ because ìṣẹ̀lẹ̀ àárín Awólọ́wọ̀ àti Akíntọ́lá majority àwọn èèyàn ń dá Akíntọ́lá lẹ́bi majority tọrọ òye bí wa à ń dá Akíntọ́lá lẹ́bi bàbá wò pìlẹ̀ ọ̀rọ̀ dáadáa a rí i pé bàbá Awólọ́wọ̀ náà wọ́n fẹ́ ń lékun méjì ni with due respect sí bàbá torí pé n tó ní rẹ́kọ̀dù wọn lẹ̀ Káàárọ̀ Oòjíire kò wọ́pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn bí ẹ lékun méjì ni so because bàbá Akíntọ́lá ló wà ní federal tẹ́lẹ̀tẹ́lẹ̀ Awólọ́wọ̀ wà ní western region Awólọ́wọ̀ fẹ́ lọ sí federal láti jẹ president wọ́n ní Akíntọ́lá ó máa bọ̀ ní western region kó máa bọ̀ ní western region níbi tí bàbá ń lọ ní federal kò gbá mọ́ bàbá fẹ́ kí Akíntọ́lá kú òmí táwọn ti kú eléyìí ò ṣeé ṣe mọ́ ńlọrọ́ fi di àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ kú bàbá ẹni tí ó bọ̀ ní gbólóhùn bí ọba ṣe bọ́ á sì gé lónà jẹ jáde gbogbo alamọ tó padà rìsọ́ọ̀tì sí
ńlọ rìsọ́ọ̀tì sógun owó ẹ̀ tiẹ̀ ńlọ líìdì sógun abẹ́lé tó wáyé nítorí ńlọ líìdì sí dìtẹ̀gbàjọba ńlọ dẹ̀ líìdì sógun abẹ́lé. God bless you Mr. Ola from Canada mi ni wọ́n ti sà. So àwọn kankan ń bẹ Yorùbá ní ọ̀rọ̀ tí ó dìjà lóru alẹ́ tàbá àlà láti fàwé ẹ̀yà ọ̀rọ̀ tí ó dìjà tó gbà tó bá dòru ẹja fàwé ẹ̀yà ká tó sùn ẹja sọ nítùbínùbí ká yanjú ẹ̀ kó tó di pa sùn ká fàwé ẹ̀yà pé ọ̀dà kí n tí ó fi táfi máa jà lóru ẹ̀ mọ́ jàjà ẹja ṣe báyìí. So báwọn Ọ̀ṣínbàjò bá gbé ìgbésẹ̀ míì nígbà yẹn honestly kò sí ẹni tí ó question wọn because kò sọ̀rọ̀ ní kankan lórí àlééfà nígbà náà láti question wọn. So àkàngbà kámúnà ni and to God be the glory ká ní Ọọ̀ni Adéyẹyè náà lọ padà jọba dàjọ ní nísìn tí wọ́n dẹ̀ ti gbé kinní yẹn fún ọba Adéyẹmí nítorí Ọọ̀ni Adéyẹyè máa sọ nísìn ni pé ẹ wo ẹ fọ̀rọ̀ supremacy lẹ̀ bí ìlú ṣe fẹ́ da lóyún kágbóńlò bá a ṣe fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn ló ní ká tẹpẹlẹ mọ́ nítorí Ọọ̀ni Adéyẹyè ọmọ sọ nìyẹn o Ọọ̀ni ilé ọ̀rá yìí pé èèyàn bá yàn ja ìjà supremacy kankan o Ọlọ́run ọba mi ń gbọ́. So God bless you sir, God bless you ma. Ọọ̀ni Adéyẹyè ọ̀rá kò láǹfààní wọn ò ní time wọn ọ̀rá yìí pé à ń jìjà supremacy wọn ò pé Kábíyèsí Ọọ̀ni position Ọọ̀ni ni wọ́n ti gbé fàlàfin yẹn sọ pé kí wàá ní kílẹ̀ fẹ́ ká ṣe sáà máa lọ jà ní ẹ wò ó ọ̀rọ̀ ìṣèjọba nísìnyí ti kọjá gbogbo bẹ́ẹ̀ yẹn jàre kí láǹfààní táwọn ìlú fẹ́ jẹ báwo ni ìlú ṣe fẹ́ dàgbàsókè development ní kẹjá bójútó ẹ wò ẹ fọ̀rọ̀ olórí kan sílẹ̀. So lóòótọ́ gbogbo ọmọ káàró òjìrè ni ò ní gbà mo ń fi léyìn sáwẹ́wà ni o kò lè wáyé láéláé o kò lè wáyé bóyá nísìn àbí lọ́dún tí ń bọ̀ àbí lọ́jọ́ iwájú kò lè wáyé láéláé ó ti wà létò bí ó ṣe wà títí ayé ò fi parẹ́ nu àfi tí ìbá ṣe lè fẹ́ gbogbo àti jáde lókù. Then ń bò lọ́ba dé náà okay he said he doesn't want the vacant space of Ooni to affect the National Traditional Council of Obas. Ipò tó ní fílẹ̀ àfẹ́ kó ṣòfò ló jẹ́ ká máa ṣe. Wọ́n jẹ́ òye bàbá wípé National Council of Obas gan immediately tí Ọọ̀ni okùn Adésíjú Adé ti wàjà làwọn ti tilẹ̀kùn mọ́ làwọn ti stop ẹ̀ làwọn ti suspend ẹ̀ ó dìgbà tán bá jẹ Ọọ̀ni padà kó tó tẹ̀síwájú padà. Can you now see the power of Ooni in the old Southwest, in the old federation? So kì í ṣe nǹkan téèyàn ń lọ́bì fún ẹ̀tọ́ ni ojúṣe ni bó ṣe yẹ kó wà ni bó ṣe yẹ kó jẹ́ ni bá a ṣe bá láyé ni bá a ṣe filẹ̀ sáyé ni. So he wanted to be representing the position Ooni was occupying before another Ooni is enthroned. Bàbá gbé kalẹ̀ ní Òjé wọ́n wá bá bẹ̀rẹ̀ pàdé lọ́dọ̀ vice president Ọ̀ṣínbàjò nígbà yẹn Òjé tí wọ́n yọ́lẹ̀ ni pé kí wọ́n kàn fi jẹ Ọọ̀ni míì ni irọ́ o Òjé láti wọlé ni tí bàbá bá ti wọlé báyìí àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ ni yóò jẹ o kò dẹ̀ sẹ́ni tí ó gbéná wojú Àtàndá Àrẹ̀mọ Àwẹ̀rọ lówó lódù bí èrè ọmọ àjòwú yọkọ lẹ́nu ó ti rójú olóró sí ta ni ó ta bàbá mi láyà ta ni ó sọ pé lébi Aláàfin ọ̀pọ̀ máa rí. Bàbá le naturally bàbá gbọ́n naturally bàbá lóye naturally bàbá mọ̀tàn naturally bàbá dẹ̀ lágbára naturally wọ́n dẹ̀ lo gbogbo ẹ̀ to the fullest. Àṣìṣe ẹyọ kan tí bàbá wa ṣe ni pé sísí Júdà sílé Ifẹ̀ àṣìṣe ńlá ni kì í ṣàìsí téèyàn lè mú jẹ gbé. Lóòótọ́ bàbá ti dàgbà wọ́n dògbó kó tó di pé wọ́n lọ kò dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ ló wà noted. Àwọn èèyàn lè má gbé gbèsè immediately kò túmọ̀ sí pé bóyá àgbàgbé tàbá ní gbé gbèsè lé lórí rabọ̀rabọ̀ rẹ̀ lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ yìí. So Professor Ọ̀ṣínbàjò told Lamidi Adeyemi with respect, Professor Ọ̀ṣínbàjò told His Imperial Majesty Ọba Lamidi Adeyemi categorically
that the Federal Council of Traditional Rulers has been suspended since the demise of the Odojue, and that no one could represent or replace the space. The government will be waiting until the new Onian thrones and no Oba from Yoruba land to occupy or represent the position of Oni at the federal level, because it is already in white level. It is already in white gazette since 1937, as documented by the then British Governor General of the Federation, Governor Bernard, and no one will change it. It's life and permanent. Títí ayé bí ó ṣe wà nù o. Àjẹmọ́nú ni àjẹwọ̀ ni, kò sẹ́ni tí ó yí padà láíláí tá yóò fi dọ̀run. So now kí n tiẹ̀ tó tẹ̀síwájú rárá, ní security summit táwọn lọ́balọ́ba ṣe, Mr. Wale Ọlá mi ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan, God bless you sir. So tí àwọn ọba ṣe ní ìpínlẹ̀ Ògùn, gbogbo wa rí bàbá wa láàfin Owoade bọ́n ṣe wọlé ní high table níwájú àwọn ọba tó kù, opposite àwọn ọba tó kù. Olúbàdàn bẹ́ńbẹ́, Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ bẹ́ńbẹ́. Bàbá Owoade wọlé, wọ́n kí Olúbàdàn, wọ́n bọ̀ wọ́n lọ́wọ́, wọ́n bọ̀ Ọ̀ọ̀ni lọ́wọ́, wọ́n dẹ̀ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ Ọ̀ọ̀ni. Iyì àtàpọ́nlé tó tó fún wa nílé ayé ò jù bẹ́ẹ̀ yẹn lọ. That is what we are expecting from both of them. À ń fẹ́ àjọṣepọ̀ láàrin àwọn méjèèjì. À ń fẹ́ báwọn méjèèjì ó ṣe lead tá a máa follow wọn pẹ̀lú ọkàn kan, pẹ̀lú inú kan, pẹ̀lú èròǹgbà láti mú ìdàgbàsókè bá ilẹ̀ yìí. A fẹ́ ìjà àgbà, a fẹ́ supremacy, a fẹ́ èmi jọ ìwọ ojú mi. So correction yẹn lè wáyé kí gbogbo wọ́n gbà kádàrá lẹ́ẹ̀kan náà pé Ilé Ifẹ̀ lórí ìrun wa, bá a ṣe bá ń lẹ̀nu kò dẹ̀ lè yí padà. Bó bá ti wá jẹ́ Ilé Ifẹ̀ lórí ìrun wa, ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà, onítọ̀ náà ni bàbá wa, irrespective ọjọ́ orí ẹ̀. Nígbà tí màá sọ̀rọ̀ ní ìsìn, mo ní bàbá wa Aláàfin Owoade. Ṣé ẹ gbàgbé ọjọ́ orí wa ò yàtọ̀ síra wọn, but position yẹn ló jẹ́ kí n sọ pé bàbá wa Aláàfin Owoade. Ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà, onítọ̀ náà ti di bàbá wa, bàbá gbogbo wa. God bless you all. So now Aláàfin returned to his palace, and since then Oyo have been planning of fighting Ife. Reality ni n ló jẹ́ pé dédé tọ̀ ní tuntun dé, ìjà ojúkorojú ni bàbá wa Aláàfin àná ń gbé kò wọ́n lójú. Even gan pé Ọọ̀ni tilé Ifẹ̀ lọ sọ́dọ̀ wọn láti fìfẹ́ hàn, but still bàbá lè mọ́ bá wọn jà ń gbà tán jọ wà ń bẹ̀, wọ́n jọ kíra wọn dáadáa, wọ́n ó dìde mọ́ra wọn, ó dì mọ́ra wọn. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí wọ́n tó ń gbé lẹ́yìn ẹ̀, àwọn ìgbésẹ̀ tó lè tó ń dá nǹkan mìíràn lẹ̀ ni, àwọn ìgbésẹ̀ tí ò ṣeé gbọ́ ni. So even when Oba Lamidi Adeyemi was alive, Oni went to him. Still Oba Adeyemi Lamidi was doing everything indirectly against Ife. Reality ni Oni Adeyeye, by narrating different fabricated histories here and there to confront the present Oni Ojaja in order to cause conflict between the two of them. Oba Adeyemi was taking different steps to make sure he and Ogunwusi started another supremacy conflict. That one is not a rumor but reality, because gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ńgbà náà ibi tó channel lọ náà nìyẹn. Ṣé ẹ gbàgbé ń pé àwọn ọba méjì kan wọ́n confront Ọọ̀ni ní gbangba, Olúwo, Olúgbò. Olúwo, Olúgbò. Ẹgbẹ́ ẹ̀sán bó lè bó ṣe ń gbẹ báwọn. Sọ̀tàn sílẹ̀ ni ó yá filẹ̀ sílẹ̀kùn. Ebo nílọ. So now
bàbá wa Aláàfin tí wọ́n lọ rèé kí Olúwo tó ti sọ fún atẹ́tẹ́lẹ̀ wípé Ifẹ̀ lórí ìrùn gbogbo wa, Olúwo tó jọba tán tó wá sílé Ifẹ̀ tó lòun wá sílé àwọn, Olúwo tó ti sọ wípé Ọọ̀ni Adéyẹyè ló lórí gbogbo ọba pátápátá, pé kò sọba tó lè change ẹ̀, kò sẹ́ni tó lè ńlọ́wọ́ adẹni tí àtàkì Ọọ̀ni yára ń dìá. So bétí ọ̀gbọ́yìn kì inú kì í bà á jẹ́ ṣẹ́ gbàgbé kó tó di pọ̀ Ọọ̀ni Adéyẹyè dé, ọ̀tẹ̀ ti wà ńlẹ̀ láàrin àwọn ọba kan ńlẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ mọ̀jà dárúkọ because àwọn méjì ò sí láyé mọ́ láàrin wọn. Aláké Ẹ̀gbá nìkan bàbá yẹn ni kì í bá wọn sí bí ọ̀tẹ̀, bàbá yẹn ò sí bí ìpàdé ọ̀tẹ̀ rí láyé, mi ò gbọ́ pé Aláké Ẹ̀gbá wà bí ìpàdé ọ̀tẹ̀ rí. tọ́n bá sọ pé èèyàn fi rẹ̀ sípò ọ̀jọ̀wọ̀, Aláké Ẹ̀gbá wọn sọ ń parẹ́. Ayan sì dán kú ni, bàbá yẹn ó dán kú ni, yóò dàgbàdògbò yóò dán kú. àbàwọn elébele ò ní kàn wọ́n. Ẹ lè sọ̀rọ̀ pé àwọn ọba kan ṣèpàdé ọ̀tẹ̀ kan gangan kẹwàá borúkọ Aláké Ẹ̀gbá ń bẹ̀. So now okay, ẹ jẹ́ nǹkan tí mò ń kà lọ dílẹ̀. Ọba Adéyẹmí made step to send his people from Ọ̀yọ́ to Ifẹ̀ in Modakeke to give crown to the then new king, Ọba Toriola, but Ojaja took charge. That was reality. Mo ti sọ́rí, ní bá sọ pé mo sọ́rí, á jẹ́ pé mo wà ń bẹ̀. Tààtà kọ́kọ́ gan pé ìṣẹ̀lẹ̀ nìyẹn. So now Ọba Adéyẹmí the third still lobbied with former Owo Aromolaran to fight the Ooni in Osun chairmanship of Obas. Ọba Adéyẹmí made sure he confused Oluwo Rasheed not to respect the Ooni when he visited Oluwo, and Oluwo later went to Oyo and he revisited Ọba Adéyẹmí the third. That's when Oluwo completely changed against the Ooni Adéyẹyè. Aláàfin Adéyẹmí went to Olugbo in Ondo as well. That's when Olugbo became another person against the Ooni Ogunwusi with different fabricated histories against the Ooni and Ife throne. And then nínú ọ̀rọ̀ tí bàbá Olugbo sọ nígbà náà tí wọ́n fi ń sọ wípé àwọn làwọn ní Ilé Ifẹ̀, àwọn gangan ló yẹ káwọn àwọn lè jọ ní nǹkan àìdè ọ̀sán gangan Ọba Mákin ló nífẹ̀ẹ́ Ìgbàdógójì, wọ́n wá ń rìfà wá sí Aláàfin pé bàbá Aláàfin sọ fún àwọn páwọn làwọn nífẹ̀ẹ́. Ni mo fi sọ wípé ẹkún ní satọ́kùn fúnkún. Okay. Ọba Adéyẹmí caused problem between the Ooni Enitan and the immediate past Awùjalẹ̀ Ìjẹ̀bú-Òde until his demise. Bó tiẹ̀ jẹ́ pé Ooni lọ sọ́dọ̀ Awùjalẹ̀ náà, gbogbo àwọn tí wọ́n bọ̀tọ́lọ́ ló ní déédéé, gbogbo wọn náà ti lọ bí àgbáre kí kálukú wọ́n máa ṣe ń tọ́da. Now, some Ọ̀yọ́ indigenous behind all misunderstanding between Aláàfin Owoade and Baba Onírìṣà Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí aládé gbogbo. Okay, it's a planned work so that the government can rise up and revisit the supremacy history. In tó gbé mi wá gangan nìyẹn wípé this can be true. Ngbé bá ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media yẹn, àwa kan ló jẹ́ pé naturally ní tí wọ́n ń sọ la fi ń fèsì. Meanwhile possible kan plan ẹ̀ lóòótọ́ nígbà tá a bá dàrú dé stage kan, president máa wà force láti intervene so that tán bá wá pè wá kalẹ̀ àwọn bá ní kí ló ń fàjà gan, wọ́n máa sọ pé ọ̀rọ̀ lọ́balọ́ba ni kan gba agbára kúrò lọ́wọ́ ẹnìkan, kan má gbàgbára fẹ́nìkan. Ó ti wáyé rí bẹ́ẹ̀ nínú ìtàn kan tí mo gbọ́ àbí nínú ìtàn kan tí mi náà ti sọ. Bàbá kan ló bímọ, ó bímọ ọkùnrin tó pọ̀, ó níyàwó mẹ́ta, náà ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ sábíamọ dáadáa, wọ́n dẹ̀ bímọ ọkùnrin, ṣùgbọ́n ẹni tó jákọ́ bí bàbá wọn. Ìgbésí ayé ẹ fẹ́ jọ ìgbésí ayé tèmi because nínú ọmọ tí màmá mi bí, èmi nìkan ni mo kiri ọjà dáadáa. Yes, èmi nìkan mo kiri ọjà to the stage tí mo fi ní girlfriend. I do say it. Ó yẹ kẹ́ mọ̀ pé àkàndọ́ra kò ní mú kànmọ́kàn mi dẹ́ parọ́. So èmi nìkan ni mo kiri ọjà, mo máa ń kiri ọjà
ojú ìtì mi mo believe pé ọ̀nà tí mo fi lè support mọ́ mi nìyẹn because mo rákìtìyàn wọn pé o ní àdágbé àdáfọ̀ nìkan ní dàrú tí ń dá sọ ọ̀nà wo ni mo fi lè kún lọ́wọ́ nígbà tí ń lówó tí mo fẹ́ fún wọn mo ní kí n bá wọn kiri ọjà. She always called me ọmọ alájé ọ̀yá wá tá sàṣà language mọ́ ìmẹ́nu ọ̀yá sáré wá tá sàṣà ọkọ mi wá tá sàṣà so ti jẹun tán sáré wá tá sàṣà lọ ọ̀tá o. So nínú ìtàn yẹn bàbá yẹn náà bí ọmọkùnrin ó níyàwó mẹ́ta bí ọmọkùnrin tó pọ̀ ṣùgbọ́n náà àwọn ọmọkùnrin ẹ̀ ilé tó jẹ́ àkọ́bí nìkan ló sin bàbá wọn ó ní bá bàbá wọn ṣiṣẹ́ oko àwọn tó kù ọwọ́ táǹkù wọn sán kiri wọ́n yọ̀lẹ̀ ju ìṣòdì lọ. So ó wá dijọ́ kan ilé tó jẹ́ àkọ́bí yẹn wá lọ bá bàbá ẹ̀ pé láàárọ̀ kùtùkùtù kí dáàdi ń jọ kó bá òun wá ilẹ̀ oko díẹ̀ kó náà máa fi sin ara òun torí moment yẹn ó ti tó láti gbéyàwó. So yẹ́dẹ̀ mọ̀ pàtí gbéyàwó ọ̀tẹ́jọ́ wọ ọbẹ̀ ní dìjà èèyàn ò lè fi iṣẹ́ tó ń ṣe sin bàbá ẹ̀ kó lòun ọmọ fi bọ́yàwó. So bàbá ẹ̀ dẹ̀ wu ọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ pé òótọ́ dẹ̀ ni ọmọ yìí dẹ̀ ní rònú o ṣùgbọ́n láti la oko fóònù nìkan yóò ṣòro ó láti pe gbogbo àwọn àbúrò ẹ̀ jọ ẹ̀gbọ́n yín wá sọ́dọ̀ mi o ó ní kí n lako fóònù o mo wá wo pé gbogbo yín náà ló yẹ kí n la oko fún bàbá yẹn wá la oko fún gbogbo wọn. Do you know èyí àkọ́bí yẹn nìkan náà ló tún bójú tó ko tiẹ̀ ní máa ń lọ sóko lóòrèkóòrè ó ń sanko ó ń sọ̀gbìn irúgbìn ẹ̀ dẹ̀ dáa ńgbà tó wọ́ dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tí irúgbìn rẹ̀ ti dáa ó fẹ́yàwó bàbá ẹ̀ fẹ́yàwó fún un ṣé gbàgbé ńgbà tó ti jọ́ mọ olórogún mẹ́ta kọ́mọ́ bá dàbí ẹni pé wọ́n fẹ́ràn kan wọ́n yàn kan pọ̀ sí wọ́n yàn àwọn kan láàyò bàbá wọn fẹ́yàwó fáwọn tó kù náà ṣùgbọ́n àlà ni ó fòkù ọ̀lẹ́ hàn wọn ò bójú tó ko fáàrí làwọn ń ṣe ire oko ẹ̀gbọ́n wọn jáde dáadáa orówó tọ́jú ìyàwó orówó ra nǹkan ìnísílé ó ń gbégbé ayé tó dáa ó dá ìyàwó ẹ̀ lóko wò báwọn àbúrò rẹ̀ tí wọn ò bójú tó ko wọn bá ṣe dìde ọ̀tẹ̀ nìyẹn ló di pé wọ́n máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn kó máa bá wọn jà kó máa jọ kó máa bá jà nínú ilé bàbá wọn náà wọ́n sì ń gbé wọn pé láyé àtijọ́ ilé bàbá wa la ti bẹ̀rẹ̀ èmi fúnra mi nígbà tí mo máa bí first born nílé dádì mi mo bí sí that is our culture nílùú òkè tàbá bí máa kọ́ bí àsọ pé ilé bàbá wa la ti fẹ́ sọ lórúkọ that is our own nature mi ìmọ̀ bó ṣe rí ilẹ̀ bò mí o kí n má sọ wípé gbogbo wa bó ṣe rí lọ́dọ̀ gbogbo wa nìyẹn bò bá wa ṣe nìyẹn bí èmi ṣe ṣe nìyẹn I will never lie for any reason kí n wá package ara mi no I don't package I will always say the real the fact the truth. So inú ilé bàbá wọn sì ń gbé àwọn yẹn máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn bó bá gbé gbá wọn á ní ògbé dáadáa bó gbá o wọn á ní ògbé dáadáa bó pọnmi wọn á ló gbé dàálẹ̀ bó gbálẹ̀ wọn á ní kò gbá mọ́ bó gbálẹ̀ wọn á ní oko sẹ́gbẹ́ kan kò tì. Bàbá wọn láti invite wọn kí wọ́n wá kí ló ń fàjánu ilé òun ò fẹ́ gbogbo eléyìí o ó pè wọ́n láàárọ̀ kùtùkù tó pa àwọn ìyá wọn náà ṣe mọ̀ pé gbogbo àwọn ọmọ yìí ni wọ́n ti rojọ́ fún ìyá wọn nígbà tí bàbá wa sọ pé kí ló dé kí ló ń fàjà láàrin wọn èsì táwọn ọmọ yẹn fọ̀ ni wípé kí bàbá àwọn gba oko. It's like that in Yoruba land generally. God bless you sir because àwọn èèyàn kan lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn nígbà tí bàbá wa béèrè pé kí ni tí ń fàjà láàrin yín lójoojúmọ́ gan tẹ́ẹ̀lì parí ẹ̀ èsì tí ìkànnì wọn máa fọ̀ ni wípé bóyá kí bàbá àwọn ó gba oko tó là fún àwọn torí pé ìfẹ́ àtìrẹ́pọ̀ làwọn fi ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ immediately tí bàbá àwọn la oko fún àwọn nìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láàrin àwọn. Bàbá wọn wojú ẹ̀gbọ́n wọn bàbá wọn mọ̀ pé pàdé ọ̀tẹ̀ ni ṣùgbọ́n kò lè gbẹnu wọn sọ̀rọ̀ ìwọ Àdìó ọ̀rọ̀ làwọn àbúrò rẹ̀ sọ kalẹ̀ yìí kí lórí sí kò sọ nǹkan kan. So ńgbà ó dijọ́ kejì lọ́jọ́ yẹn náà ni bàbá sọ pé ọ̀dà náà o gbogbo yín o ẹ má débi oko tí mo là fún yín mọ́ o bẹ́ẹ̀ bá fẹ́ dáko kó pọ̀ sókè rajà. So now bàbá ti sọ bẹ́ẹ̀ ó wá dàárọ̀ ọjọ́ kejì Àdìó tí mò ń sọ̀rọ̀ rẹ̀ òun bá lọ sọ́dọ̀ bàbá wọn ó jí lọ sọ́dọ̀ bàbá wọn pé bàbá wọn ẹ dákun ọ̀rọ̀ táwọn sọ lánàá ṣé ibi tá a sọ sínú lẹ́fẹ́ fi sí ni bàbá ẹni bí ojú ẹ̀ làwọn àbúrò rẹ̀ ṣe ń sọ ó jiyàn gbà náà
níbi mo fi sí náà mo fi sí múra bó o lè ṣe wá fẹ́ kémi ó sọ̀rọ̀ mi sí. Òwe tí bàbá rẹ̀ pa fún gbà náà ni pé bí bàbá rẹ̀ bá mú gbó ìwọ náà mú gbòòrò, bí láò bá ṣe é gbé èèyàn máa gbé làlà. Bá a bá dé ke òkèrè a kì í wá ohun okòó tì, ìyẹn ló mú ọkùnrin òun láti kúrò nínú ilé wọn, òun ló kọ́kọ́ tún jáde lọ sẹ́yìn òdì. Orí tí ọba dire yóò padà sọrí náà ni at the end of the day, torí pé wọ́n dìde ọ̀tẹ̀ mọ́. So ibi tí mò ń lọ náà ni pé ìtàn yẹn fara pẹ́tọ̀ ní Adéyẹyẹ ní Ògúnwùsì, oríṣiríṣi àwọn èèyàn náà dìde ọ̀tẹ̀ mọ́, oríṣiríṣi àwọn ọba ni wọ́n dìde ọ̀tẹ̀ mọ́, torí ọ̀tẹ̀ tí wọ́n dì pẹ̀lú Ọọ̀ni àná kò dẹ̀ sí tí wọ́n dìde ọ̀tẹ̀ tí wọ́n ń pè gbọ̀n ọ̀tẹ̀ lé lórí ju pòsíṣàn tó Ọọ̀ni àná náà wà lọ, pòsíṣàn táwọn Ọọ̀ni máa ń wà lọ, because wọ́n rí gẹ́gẹ́ bí pòsíṣàn ọlá dẹ̀ ni. Tí nǹkan bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n bá ti pe sọ́tà wọn ó pọ̀ ni, wọ́n bá ti pọ̀ ni wọ́n pe sọ́tà. So kò dẹ̀ sẹ́ni tí nǹkan rí òwú, orí adẹ́tù ń pètè àrán, orí adáràn ń pètè ọba, ṣùgbọ́n orí ló tá lásán bá ròkun. Orí ládé, orí lóyè, orí lọ́ba. Ọlọ́run ọba mi ní tò ó, bó bá ṣe tó kádàrá ẹ̀dá lẹ̀dá ó gbà. So ọ̀gbẹ́ni Àdìó ó padà lọ sílùú mi, ó padà sóríire ń bẹ̀, àwọn àbúrò rẹ̀ padà wá sìn náà ni. So ẹ má bínú o pé mo fìtàn gba àkókò yín o, ntọ́ bá jọ ńlá fi wéhun ni o, epo ẹ̀pà lọ́jọ́ pósẹ̀ lérí, ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ, ẹnu màdó jẹnu rà, ẹnu kẹ́kẹ́ jọ tẹja, ọjọ́ra wọn ló jẹ́ kí n fi wéra wọn. Mo sì nígbàgbọ́ pé bẹ́yìn tẹ́ jẹ́gbọ́n mi ẹ̀yin bàbá àti màmá mi ò bá rí nǹkan kan kọ́ ń bẹ̀ tàbí tẹ́ rí nǹkan kan píìkì ń bẹ̀, mo mọ̀ pé mi ò lè ṣàìrìn ní bí àwọn àbúrò kan tàbí méjì táwọn ó rí nǹkan kan tàbí méjì píìkì ń bẹ̀. God bless you. So n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ò ní pé ó rọrùn lóòótọ́ kí wọ́n plan ẹ̀ pé bí ó bá dàrú kì í ṣe é tò, àsìngbà tá a bá dàrú gbùdùgbùdùgbùdùgbùdùgbùdù lára reason tèmi fi shift back nìyẹn. ká má morúkọ mi mọ́, lóòótọ́ gbogbo nǹkan táwọn èèyàn tí ń jáde látọ̀yọ́ tí wọ́n ń sọ gbogbo ẹni mọ̀ ń compile o, wọn ò stop, everyday ni wọ́n ń jáde, ṣùgbọ́n mọ̀ ń compile ẹ̀jọ́. Ó possible kó jẹ́ gbàtán bá tún dákẹ́ lèmi ò tún sọ pé kò sáàyè àti dákẹ́ mọ́. Nígbà náà ẹ̀ ní lè pè mí láláṣejù mọ́, torí ẹ máa testify sí pé no bọ̀bọ́ yìí dẹ̀ wá try o, ó dẹ̀ wá ní sùúrù o. Bá a ṣe ń sọ pé wọn ò rán wọn lẹ gbọ́dọ̀ máa sọ pé kò sẹ́ni tó rán èmi náà nígbà náà, because gbogbo gbólóhùn wí pé wọ́n sanwó fáwí góńkó ni wọ́n everybody ti mọ̀ pé kì í ṣe iṣẹ́ owó báyìí, torí tó bá jẹ́ sí owó kò yẹ kí n stop, mo ságbọ́dọ̀ iṣẹ́ owó tí n bá gbà. So a sọ pé wọ́n rán wọn ni, ẹnìkan kò ní lè sọ pé wọ́n rán èmi náà. So àwọn tí wọ́n ń persuade mi kí wọ́n gbìyànjú láti persuade àwọn náà. So that is my point. So mo wá reason pẹ̀lú nǹkan tẹ́ni sọ, ó need to plan work so that the government can rise up and revisit the supremacy history, but it is not easy for them to claim the supremacy through the history of the dead Oyo Empire. Hence, some of the Oyo people laid emphasis on the history of the dead Oyo Empire, whereas Atiba didn't establish this Oyo Atiba as an empire. It is merely Agodoyo that later led to Oyo Atiba, and later the name Atiba was removed to be called Oyo Town. One cannot and should never compare Ife throne of thousands of years to a throne that was established in the 19th century, 1837. The throne of Ife is true throne of Oranfe, Obatala, and Owaleriola Udidi, alias Odudua. The supremacy was not created by Awolowo, as some of Oyo allege, and the usage of Oni as a title can be traced to some of the titles used by Odudua and later adopted by what already ordained by Osangangan Obamakin as the Onile, the owner of the land, which is abbreviated as Oni, and later stick to it by the Onilajodogun, the son of Oromia, who streamlined the royal houses to cover the lineages of the three dynasties, which are Oranfe, Obatala, and Odudua dynasties. So, nbí tá ń lọ náà ni wípé lóòótọ́ làwọn èèyàn kan lè plan ẹ̀
ẹni tó gbé mi wá gangan nìyẹn o pé ó possible lóòótọ́ kan ro mathematics wọn papọ̀ ẹja dàrú tá a bá dàrú tá a bá fún ẹ lẹ tá a fún un ní kíní gan president máa wà forced government máa wà forced láti dá sí ẹ pé governor kankan ò dá sí so wọ́n á tí débi pé gbogbo governor south west á dá sí wọ́n involve president máa wá sọ pé kí náà fẹ́ wọ́n wá ṣe níṣe dá báràbà sílẹ̀ pé kàkà kí wọ́n kú kójọ́ ní ló máa jó lórí ọba kí wọ́n kú mọ̀ jẹ́kọ́jẹ́ nìkankan ọgbọ́n kójófò onílé òfò àlejò ni wọ́n ń dá kọ́dẹ́lé work torí wípé ọlọ́run ọba ò sí lẹ́yìn alábòsí àná Olódùmarè ò ní fi gbogbo yín sílẹ̀ n tó gbé mi wá nù o n ò wá mọ̀ o bóyá mo rí èèyàn kan àbí méjì tó ní gbólóhùn kan àbí méjì láti sọ nípa nǹkan tí mo sọ kalẹ̀ yìí +234 915 147 9599 +234 915 147 9599 tàbí +234 WhatsApp ní ẹ pè sí o tàbí +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà méjì tẹ́ láǹfààní àti pè mí sínú so káwo bóyá a máa rí èèyàn kan àbí méjì tí wọ́n ní contributions sí n tí mo ṣàlàyé àti n tí mo kà ń so mi ò jiyàn pé kò wáyé bẹ́ẹ̀ o rárá o a ò láì jiyàn n tí ò ṣe ní rí àìpó tún dé. God bless you, Mr. Olusegun Odufoye. God bless you, sir. Hello. Hello, sir. Hello, sir. Hello, sir. Yeah, mo wà pẹ̀lú yín, sir. Ẹ kú iṣẹ́ gan, ẹ kú iṣẹ́ takuntakun. Yes, sir. A máa jẹ́ ní ṣe lágbára Ọlọ́run. Àmín àṣẹ o. Ní sí ẹsẹ̀ gbé. Àmín o. Gbogbo ìlànà tẹ́ ń fi lélẹ̀ yìí. In fact, ọ̀rọ̀ yín dàbí end time army. Tọ́ máa pè yàn ní end time army. Because àwọn people yìí ṣe rí ẹ má jẹ́ kí n tàn yín, wọ́n lè stop láìláì. Wọ́n lè stop. And Yorùbá dẹ̀ pé gan, wọ́n ní à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́. Ìjà ìlara ò tán bọ́ lọ́rọ̀. Yes, sir. Mo mọ so many things because I was very, very close to Ooni Palace during my university days. I know so many things. I have as powerful as Adeyemi 3. He could not change anything. It's an indication for Owoade to know that he is fighting a lost battle. Mo sọ̀rọ̀ yìí fún yín gbà kan. Kò sí rí ìran Aláàfin kankan kò come close to any Ọọ̀ni. Ẹgbẹ́ ọba Síjúwadé sẹ́gbẹ́ bàbá Adéyẹmí wọ́n jura wọn lọ. Ẹ gbàgbé. Wọ́n jura wọn lọ sà. Sentiment apart. Tẹ́ bá wo interview Síjúwadé bí mo ṣe reverse last time. Nígbà táwọn Awólọ́wọ̀ ń sọ fún tó lòun ò fẹ́ jẹ́ Ọọ̀ni. Ìgbà tó gbé bàbá Lípẹ̀dé lọ sí airport tí wọ́n pè pé Adésọjí Adérẹ̀mí ti kú. Bàbá Awólọ́wọ̀ sọ fún yín pé tí wàhálà bá wà lọ́jọ́ iwájú Nàìjíríà ìwọ pẹ̀lú sọ́tà ni wọ́n máa pè jókòó, and it was real during MKO Abiola issue because they were trying to hand over Abiola to Síjúwadé kó gba interim. Àwọn bàbá Adéyẹmí náà ni wọ́n ti Abiola pa. Lísì tán dẹ̀ fi ti Abiola pa ojú wípé gbogbo orchestration wọn tán lọ sọ́dọ̀ Síbàjò yìí. Mo fẹ́ buttress point yín ni sir. So wọ́n believe pé Abiola bá lè di president in Nigeria, it will be easy for them to push. Kò dẹ̀ lè say it has been gazetted. Even my father was with MKO Abiola and the Síjúwadé when Abiola came to Ife in 1993. Abiola openly confessed before my father that òun pé òun ṣe Síjúwadé kan dáríjì òun. Pẹ̀lú bí Aláàfin ṣe ń tì wọ́n. Aláàfin tì wọ́n tán fi gba state capital. Aláàfin yìí tún tì wọ́n. I know when Aláàfin pushed the traditional council in Osun state pé kó máa rotate chairman. Eventually tẹ́ bá lè lọ Google history yẹn,
wọ́n gba kinní yẹn kúrò lọ́wọ́ bàbá Síjúwadé wọ́n wá fi ṣe permanent president. Bẹ́ẹ̀ni. Wọ́n wá rotate chairman láàrin àwọn but when they could not push anything further wọ́n lọ bẹ̀ Síjúwadé padà pé kò sí nǹkan táwọn lè dá ṣe without ẹ̀ wọ́n fún ní permanent chairman yẹn padà. Ẹ lè gọgbó ẹ so gbogbo orchestrations wọn yẹn kò ṣeé doubt sir ìwà wọn nìyẹn tán bá sọ yí pé àwọn èèyàn tó bá ní o lo Ọ̀yọ́ fún mi Ọ̀yọ́ is a cunning approach to anybody lè lò so it has been their aim láti ilẹ̀ pé tán bá ní wọ́n lo Ọ̀yọ́ fún yàn. Bẹ́ẹ̀ni mo mọ̀. So kò fìgbà kan wà happy pẹ̀lú traditional council rí kí ló dé tó wá lọ sàbújá wípé òun fẹ́ pé bóyá torí pé Síjúwadé kú tẹ bá dẹ̀ wò nígbà tí Síjúwadé ikú náà tẹ bá mọ ọ̀tẹ̀ wọn sà kò wá sífẹ̀ wá sympathize pẹ̀lú fẹ́ o he now went to Arẹ́gbẹ́ṣọlá pé òun wá sympathize pẹ̀lú ẹ̀ lóṣogbo what is the position of Arẹ́gbẹ́ṣọlá to Ifẹ̀? I don't know. He was just a governor. Ṣé rí ọ̀rọ̀ ọba Owoade I'm so mo pity ẹ̀ gan because ọ̀rọ̀ ẹ̀ dàbí èdì yẹn lè wà lọ́nà bíi méjì àbí mẹ́ta ó possible kó jẹ́ wọn àtàwọn tó ń jọ ń ju oyè ni wọ́n wò yí pé bọ̀bọ̀ yìí kọ́ ló yẹ kó jẹ́ tó bá jẹ́ pé ó mọ oore tọ́lọ́run ṣe fóun sà á mọ̀ wípé Adéyẹmí Ládìgbòlù ni ọba Ọ̀yọ́ máa ti ń coming for God to pick you out of a silent member of Ládìgbòlù it should be very grateful to God Almighty. But ó wá mess kìíní ẹ̀ up. Kò sí àwọn Ládìgbòlù gan tó máa láìkí pé ẹni ìran Owoade kankan tó débẹ̀ yẹn mú. And pẹ̀lú skimẹ̀ tó dẹ̀ ń gbé káàkiri tó bá bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ àwọn skimẹ̀ ló ń lọ. Ṣẹ́gẹ́ ẹ̀. So Ọọ̀ni Adéyẹyè lọ sọ́yọ́ nígbà tí ó dé pé kókó gbogbo yín mọ́ra gbogbo yín ẹ̀ẹ̀kan ń ṣe yánmayànmá náà ni. Aláàfin Adéyẹmí ò wá fẹ́ títí tí bàbá yẹn fi kú tẹ́rí gbogbo mítìn tó kété tí bá ṣe ajá ló máa dàrú. God bless you baba. Kò sí ọ̀tẹ̀ wọn. So Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. God bless you sir. Nígbà tó ń lọ àṣùrọ̀ pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ Aláké gan ó yẹ kó sí rí as a blessing. Bẹ́ẹ̀ni. Aláké ò ń sọba kékeré náà Aláké tó jẹ́ pé confident dé àgbọn ni tó ṣiṣẹ́ pẹ̀lú presidency for so many years ó wà pẹ̀lú Aláké inú ẹ̀ ò dùn so inú wọn ò lè dùn. God bless you baba. wọ́n kàn ṣe bí Haúsá tó ń gba property wọn Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Àmín sir, God bless you sir. Ní ṣubú ara ní ṣubú ẹ̀mí Ọlọ́run á máa fi kún ọgbọ́n yín Ọlọ́run á máa fi kún òye yín máa lọ síwájú lágbára Ọlọ́run. Àmín sir, ó dàbọ̀ sir. God bless you sir. A fẹ́ràn yín. God bless you sir. Ẹ má bínú. Ẹ foríjì mi ẹ má bínú. Mo fẹ́ ká gbẹlòmíì náà láàyè ni. Hello Mr. Túndé Okoli. Ẹ jọ hello sir. Hello Mr. Túndé. Bàbá o. Yes o, bàbá ṣe gbọ́ mi. Mo wà pẹ̀lú yín. Ó ga ìfà ẹ̀kọ́kọ́ múlù mi dùn nínú pẹ̀lú division tẹ́ tí kì í ṣe ní sọ̀pọ̀ tí táwọn ẹ̀ bá sọ̀. Bọ́sà ìjẹ́bù ti ṣe yẹ́ ògbé máa ń sọ. Èèyàn tó bá rí ọwọ́ tó wọ́ sí Ọ̀yọ́ mú àti nǹkan tí pápẹ́ tó bá Adéyẹmí kì sí wọn mú. Òun never sọ. Ọ̀sẹ̀ ìdílé gbàgbà ìbáàgọ́ ní kọ́mẹ̀tì mi lórí program bẹ́ẹ̀ bí ẹ ṣe program lọ́lẹ̀ kan bó ṣe bá wa náà wí ìròyìn jẹ́ pọ́tọ̀ ọ̀sìn tó bá Ọ̀yọ́ sunlẹ̀ pátápátá. Ọ̀sìn ò ní jẹ́ kọ̀ọ̀kan mọ́. Lọ́yọ̀ ò ní jẹ́ kọ̀ọ̀kan mọ́. Lórí Facebook lórí orí ìbáàgọ́ ní ìgbà tí wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ lórí Facebook. Ìbáàgọ́ bí program yìí lọ mọ́ dàpọ̀ lówó lórí ní péjì kan lórí Facebook kan. Tó ṣe pé tó ṣe fi tìlú nípò ìfẹ́ ọmọ àkókò ọkà àkókò lè wọn ṣe pé fún wa ló à ń ṣe pé wọn ọ̀dẹ̀ ṣe pé fún wa tó ìfẹ́ ọ̀rọ̀ bí kò tó ẹgbẹ́ Yorùbá ó jẹ́ lọ́ba fún ọba ara àwọn ọba wa tó ṣe kiri nínú dájọ pàdé lọ́dọ̀ ọdún gbogbo ọmọ ó gbàgbọ́ àfún mi nígbà tó fẹ́ kọ̀ǹtẹ́sì mo lọ kọ̀ǹtẹ́sì lẹ́sọ̀ wọ́n yìí lẹ́sọ̀ ní mọ́ mi lọ́wọ́. Ọ̀rọ̀ kan wá sọ̀rọ̀ ó bá lórí bàbá bá tó kó ó làbí gbúdú ṣépè fún gbogbo ọdún bàbá ìdílé pé ẹ bàbá àwọn àbá yóò ṣe ṣé ẹwà ẹsẹ̀ tí máa wá gbogbo ìpè yín ẹ bàbá àbúṣe lórí ìpè tẹ́fẹ́sẹ́ kù náà kò ní jẹ náà ẹ bá ìpè yẹn lẹ̀. Ó ní èpè yẹn
èpè táwọn ọmọ yẹn iṣẹ́ ìbòdìjọba ìbòdì ẹ má kàn dá wọn lóhùn pé àwọn olè ló ti ti pè bá ti wọn jẹ́ láti bẹ̀rẹ̀ èmi ò ẹ̀mí ìmáwólẹ̀ rí àwọn olè bá bá wọn ló ti ti pè ìjàmbá yóò jẹ́ pátápátá lórí ìdájọ́ lórí àjẹ́bí àjẹ́ táwọn èèyàn ń bọ̀ lókùnkùn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú mo sọ lórí program yìí pé bóyá àtàkì àwọn tó ń jọ ju kìnìún yẹn ló ṣe ọwọ́ ẹ̀ ní sẹ́yìn tó adé yìí kò ṣàtàkì ìwà ẹgbẹ́ ló ń wù. Àwọn kan gbé mu media media ìwé ìgbé media person ló máa gbọ́dọ̀ àgbẹ̀ media person. Bẹ́ẹ̀ni ọ̀kan bá ti gómìnà bá ti ìkọ́mọ́ bá ti lẹ̀ ní ìdílé àwọn gbogbo wa kò tó ní àṣẹ media person. Yẹ́n bí kan tí gómìnà bá kọ́ ló máa lọ sọ. Lágbára Ọlọ́run. Ìgbà tó gbọ́dọ̀ ṣe é gbọ́ àtàṣe ìyọ̀rọ̀. Ní ìsàlẹ̀ máa gbẹnu gómìnà sọ̀rọ̀. Àwọn ojú òbọ̀ bí ọ̀rọ̀ media aid àti media assistant ṣe wọ̀ ní ọ̀nà blame bọ̀bọ̀ tó máa ń kọ ẹ̀kọ́ púpọ̀ wọ̀nyí. Ìkọ́ tí lókàlẹ̀ sọ wà ní sọ́kúndù lọ́kọ́ náà. N ta bá fọn sí fèrè ní fèrè ọ̀fọ̀n ta. Ẹ̀yìn ó ní ìjọba tí ní bó ṣe ìfà èèyàn ló ń wú jáde bí búrẹ́dì àbíjọ́ ọ̀dì. Bàbá sorry sir bàbá. God bless you. Ìwọ́n mú sọ ní kókò pé ìjọba ìdílé ajá ẹgbẹ́ fẹ́ sọ pé á mọ̀ kókò pé ìdílé bàbá yẹn ló ṣe. Ìkọ́ tẹ̀sí kọ̀ sí ní lọ́rọ̀ yẹn ni pé ó yẹ kọ́ yọ ti jáde ìlú àwọn aláàfin gọ́dẹ̀ ní làákàyè ní ládùúgbò ó yẹ káwọn ẹni jáde fún apologize nǹkan tó fi ṣe àwọn ọmọ bàbá àti ìyá wọn. Gbogbo àwọn tí ọ̀yọ́ kó lẹ́rú tó ń tàrà dànù kò dọ́dọ̀ wa lákòókò wọn bí ọ̀nà ẹ̀dá wọn bí ọ̀nà ẹ̀dá tó máa ń kó fẹ́ wá fún wa ṣe é. Bẹ́ẹ̀ni àwọn ẹ̀gbá àwọn pàṣípàdé àwọn gbóná àwọn tẹ̀ ẹ̀ka ẹni tí wọ́n jẹ́ coming out for apologize publicly rẹ̀ ó ṣe níbi ọ̀yọ́ dẹ̀ ọ̀yọ́ wà apologize ilẹ̀ ńlá gidi ilẹ̀ tẹ̀ tó fẹ́ sọ pé ẹ̀fún pariwo lé orí bandits ìtẹ́sí ní empire. God bless you. Bóyá ọlọ́run ló àwọn alálẹ̀ ló ń pọ́ńjì ọ̀yọ́ ló kọ́ sẹ́ẹ̀dì aláàfin adéyẹmí wá kókó lè foundation punishment wọn àti ìkàwé yẹn náà aláàfin ọwọ́ adé ìgbòdò tí ló máa gbé kọ́fì wọn. God bless you. God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jẹ́ kí n fi àwọn ìwà mi lẹ̀ oh yeah sir. God bless you sir. Oh. Àwọn èèyàn fẹ́ pè é. Hello sir. Hello. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ o. Yes sir. Yes sir. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn mi sir. Well, abẹ́dá sí mi o. Ó ní orin kan tí a máa ń kọ nígbà táwa ní undergraduate. Nígbà yẹn, tá a bá ṣe student union election, a máa ní ẹ ṣọ́ra fún wọn o. Àwọn tó fi gbogbo ṣò lórí ẹ ṣọ́ra fún wọn. Àwọn tó fi gbogbo ṣò lórí gbogbo alámọ̀túnmọ̀ múgùn ní èdè Yorùbá ọtí èdè àyálò ní nínú Haúsá tó bí èèyàn tó burú wicked person wọ́n pè. Àwọn kan máa rò pé èèyàn tó gọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. Rárá o èèyàn tó burú ni o èdè àyálò ní. So now kákẹ́wàá gbà wípé Ọ̀nàyọ́ àti Ọ̀ọ̀ni the same level wọ́n jọ wà. Bàbá Adéyẹmí wọ́n pẹ́pẹ́pẹ́ wọn lọ. Ọlọ́yọ̀ Owóade ó wà bẹ́ẹ̀. Wọ́n lọ sí ààfin Emir Ìlọrin. Orí bàbá ńlá wọn tí wọ́n sin sí inú pálásì Emir Ìlọrin ó wà bẹ́ẹ̀. Ìlú Gbẹ̀du tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà yẹn ibi tó sin orí bàbá yẹn sí ni wọ́n ti ń lò. Owóade ò débẹ̀ láti béèrè pé orí bàbá ńlá ni ẹ bá mi gbé mo fẹ́ lọ tún sí. So tó bá jẹ́ pé èèyàn tó ní charisma tó ní agbára tó lẹ́nu tó ní ọ̀rọ̀ mo fẹ́ lò fún náà. Èèyàn tó ní charisma bí bàbá wọ̀ ní á dìmáàdì fún gbà orí bàbá ńlá ni ẹ bá mi gbé. So kí ni a fẹ́ learn from this action tí Owóade ṣe tí ò bèrè orí bàbá ńlá bàbá ẹ̀? That means pé is he telling us pé òun ò mọ
orí tí wọ́n ṣe síbẹ̀ rí nìyẹn ni àbí báwo. Èmi wọn ò lè sin orí bàbá ńlá mi síbì kan láàrin àwọn ọ̀tá mi kí n lọ síbẹ̀ kí n má dìmáàdì fún. So olórí tó olórí á ṣe nǹkan tó yẹ kí àwọn ọmọ tó tẹ̀lé kọ́ máa rìn gbà káre, ṣùgbọ́n ìwọ tó fẹ́ ní kò jẹ́ olórí fún gbogbo wa ló ń lọ forí balẹ̀ fún èèyàn kan ló lè dìmáàdì nǹkan tó jẹ́ ti bàbá ńlá tiẹ̀. So ọ̀rọ̀ yìí ọ̀nà méjì ní ìsídà kó jẹ́ pé òun ṣe nílé jẹ́ ẹni tó ń sin síbẹ̀ orí ẹni tó ń sin síbẹ̀ ò láyà láti béèrè ẹni tó dẹ̀ láyà fi ṣe olórí kò yẹ kó tó lórí. So contribution ti ní yẹn. God bless you, sir. Mi ni wáyé ti sir. All right, sir. Yes, sir. Amen. Yes. Oh. Mr. Bamidele, God bless you, sir. God bless you, sir. Mi ò ní wáyé tì o. Mi ò ní wáyé tì, sir. Hello. Hello, sir. Hello. Yes, sir. Kálẹ́ o. Ẹ káalẹ́, sir. Ẹ kú ètò. Yes, sir. Ọlọ́run àtúbọ̀ máa gbọ́wọ́ yín sókè o. Àmín o. Ẹyẹ lórí ọ̀rọ̀ nǹkan tẹ́ gbé jáde lálẹ́. Two things ni mo fẹ́ dá sí. Àkọ́kọ́ ẹ sọ̀rọ̀ débi Awólọ́wọ̀ àtàkùntọ́lá. Bẹ́ẹ̀ni. Pé Awólọ́wọ̀ padà wá fẹ́ gba ipò ẹ̀ padà. Bá a ṣe gbọ́. Nǹkan tí ẹ bá ṣe mo láì bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yẹn. Màá fi àkókò yín sọ wípé kò rí bẹ́ẹ̀. All right, sir. Because ẹ bá wádìí ẹ̀ dáadáa because njọ́ tèmi mo ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn but njọ́ tí ma Awólọ́wọ̀ tó kún gbọ́ lẹ́nu Awólọ́wọ̀ fún ara pé kì í ṣe àwọn èèyàn dẹ̀ bí Awólọ́wọ̀ njọ́ pé kí ló tó sọ ó ní ṣe gbogbo èèyàn wà bẹ́ẹ̀ njọ́ tọrọ yẹn ṣẹlẹ̀ because kì í ṣe pé ó fẹ́ wá gba ipò padà. Ìyàwó Akíntọ́lá ló dá wàhálà lẹ̀ because nígbà táwọn Awólọ́wọ̀ padà dé ó ń gbókè bọ́là gbogbo nǹkan tó bá fẹ́ ṣe agbélọ́wọ́ Awólọ́wọ̀ sọ pé àṣẹ báyìí ṣe báyìí o ìyàwó ẹ̀ ló sọ pé kó má gba ọ̀rọ̀ mọ́ lẹ́nu Awólọ́wọ̀ ṣèbí ìwọ ló wà nípò ìyẹn ìyàwó Akíntọ́lá ló dájà lẹ̀ nkẹ́ni gbọ́ lẹ́nu Awólọ́wọ̀ lèmi sọ fún yín ọmọ Ìrẹ́mọ lèmi tó yé yín tó mo tọmọ Awólọ́wọ̀ dáadáa máa ń lọ sí ọ̀dọ̀ ẹ̀ tó máa ń sọ àwọn tọpa ọmọ àtúfẹ́ kẹ́ tún wádìí ẹ̀ dáadáa ìyẹn ni mo fẹ́ sọ fún ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ tẹ́ sọ yìí orin kan ni máa kọ mi ìdẹ̀rùn wọn tí orin yẹn dáadáa bọ̀ kan tó rí yẹn sọ ni pé bí àwọn ṣe rò Ọlọ́run ò gbọ́nà gbàbẹ̀ kò dẹ̀ lè gbé gbàbẹ̀ láéláyé tí ó yé yín because ọ̀rọ̀ tẹ́ mú wá yìí ó wà very very important o ẹ lè máa bí wá pé bí ọ̀rọ̀ eré àṣírí wọn tú pátápátá ni because to me màá tún fún yín síwájú díẹ̀ even Sultan of Sokoto nǹkan tó máa sọ fún yẹn lọ ṣe báyìí tó bá ti dé federal àwọn abáyé dá sí ni nǹkan tó ṣe lọ english mọ́ wọn nìyẹn yẹn tó àdárú tó má dẹ̀ ti gbé wá sí federal àmọ̀pá àwọn làwọn federal àmọ́ abáyé dá sí. bóyá wa náà sọ wípé tán bá mọba méjì kò tí ì báàdì jù. so nǹkan tó fẹ́ ṣe nìyẹn ṣé lọ́rọ̀ tẹ mú ayé nípa nígbà tẹ́ ń sọ yẹn èmi gan bá sọ pé mi ò rò débẹ̀ kẹ́ni bẹ́ẹ̀ ló sọ yẹn ó tà kí wọ́n á ṣe ẹ̀rẹ̀ sí ṣíbírè mi pé this is a good talk ni. God bless you sir. Ọlọ́run nípa iye yín àtúbọ̀ máa gòkè tó lágbára Ọlọ́run. Àmín sir, thank you sir. ẹ ṣé mo dúpẹ́ sir ó dàrọ̀ sir. Yes sir. èmi náà tún appreciate contribution yín because mo tún ti gbọ́ fọ́dà báyìí nísìnyí ìmọ̀ ká wò sí mbẹ̀ níta bá tí wọ́n ń sọnù so ẹ̀yin wà ń bẹ̀ ẹ̀dẹ̀ gbọ́. God bless you bàbá mi ní wáyé tí o. Mr. Bamidele ẹ mọ̀ ṣeun wọ́n ra credit fún mi o ibi tí ó wà dùn mí sí ni pé credit tẹ́ ra fún mi fóònù tẹ́ ra sí mi ò fi ń kọ̀lù o nọ́mbà tí credit wà lórí ẹ̀ mi fi kọ̀lù mi fi pè yẹn mi dẹ̀ pick call lórí ẹ̀ o bó láti wá fi fẹ́ ṣe lè báyìí nísìnyí káàdì 16,500 ṣẹ́gun káàdì 16,500 mi fi fóònù yẹn call mi dẹ̀ fi receive call bọ̀ mọ́ láti dúpẹ́ lọ́wọ́ ẹni tó rà fún mi ní wáyé tí mi sábà.
àṣírí kan ló tú, àṣírí ọ̀hún wá jẹ́ àṣírí tó lágbára. Naturally ó yẹ kí n pè ní rúmọ̀. Bàbá o Mr. Tunde Okoli mi ní wáńtì. So God bless you sir. Àṣírí tó tú yẹn mi ò lè gbà pé bẹ́ẹ̀ kọ́ lórí, torí normal ground mo máa sọ wípé allegedly tàbí ká sọ wípé rúmọ̀. Ṣùgbọ́n Yorùbá ní tí ò ṣe rí àìpó tún dé. Ntọ́ bá ti ń ṣe èèyàn lemọ́lemọ́ ó ti di routine. Bàbá wa Aláàfin àná Ọba Lámídì Adéyẹmí, ẹ má gbàgbé o, mo ṣèlérí kan o wípé ọ̀rọ̀ tí ó tàbùkù Aláàfin Owoade Àkàndọ̀rọ̀ Awíkonko kò ní sọ. Ọ̀rọ̀ tí ó tàbùkù gbogbo Ọ̀yọ́ generally Àkàndọ̀rọ̀ Awíkonko kò ní sọ. Ọ̀rọ̀ tí ó tàbùkù àpèrè Aláàfin Àkàndọ̀rọ̀ Awíkonko kò ní sọ. Ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé a ní sọ̀tàn tàbí ká rí nǹkan ká má lè sọ. No, eléyìí ò lè mọ̀ wáyé. So because àwọn èèyàn mọ̀ mí ní man of my word, tí n bá ti sọ nǹkan ní tí màá ṣe ni mo sọ yẹn. So now Kennedy tó fi rí bẹ́ẹ̀ ni wípé bàbá wa